fún àwọn sọ wọn pé tí owó lọ wá ọkọ̀ kẹyìn sọ lọ́hùn náà ni ẹ̀rọ àfa ọkọ̀ kẹyìn sọ bàbá wa rówó sẹ́yìn ìjọ dọ́kàn rẹ má jẹ́ ẹni ìyàmọ́ ẹnìkan ní àfa náà wà ní káwọn lọ wá ẹni ìyàwó àwọn wá fi fọ́kọ̀ mu. la hawla wala quwwata illa billahi al-aliyyil àwọn jama ansar sulami ẹ̀yin lọ Zaria bàbá mi ti ń ṣàmùlùdà olóko mi ti ń bá jókòó bàbá mi Alhaji Abdulrahim ọlọ́run kó kẹ́ bàbá wa mọ́káífà àwọn tẹ̀ ọ̀dà tó gbogbo àwọn tá a jọ̀dọ̀ ẹ dákun ọlọ́run ní tuwaka bàbá ń yẹ tí àwọn àlọ́rin tí wọ́n lọ bá bàbá wa Alhaji Agbaye gbọ́dọ̀ kúrọ́ bá fà mí ni bàbá wa ṣépè lẹ́ẹ̀mẹ́ta kí wọ́n tó yúlá ó là á lẹ̀ fún wa ọ̀dì ọwọ́ rẹ láhùlà lọ́gbà lọ́fẹ̀ẹ́ òun kò sí tó lè dà lára ẹ gbogbo wa ni wọ́n náà yẹn náà fìlà rẹ̀ 1962 63 bá a ti ní wọ́n kọ́ síbẹ̀ fún ọ nísìn ẹlòmíì ọlọ́ọ̀yù lé ní kò ní í ṣe wọ́n ní o ṣe láhùlà kò yẹn náà fìlà rẹ̀ ọ̀nà tó sì gbà yẹn ni pé méjì ní kò yàn fáàtì ẹ̀yọ̀ kan ní ti ń bẹ́ẹ̀ nínú ẹ̀rù péjì kí lọ lọ́wọ́ 29:30 bàbá nàjà àgbà lónìí yẹn náà fìlà òkè fàtíà lórí ìdúró la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọwọ́ òkè 33 lórí ìdúró wọ́n wá síbẹ̀ tẹlifóònù wa ń bẹ̀rẹ̀ yẹn o fóònù wa pọ̀ ti parí ẹ̀ kò sí tó kù òsì kò nù ọ̀rẹ́ tiẹ̀ nù ọ̀sẹ̀ gbọ́ kalẹ̀ fáwọn lẹ́yìn nù. Walan tara ilahakal mahanuna ma lam takun fi dhikri majnuna. ababra wuvi ó kẹ 33 lórí ìdúró lẹ́yìn fatia lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ náà ọwọ́ àjòkọ́ sálámà èmi tí ń bá yín sọ̀rọ̀ lónìí yìí mo ríra mi nínú àwa tí bàbá jọ fún ó kú àgbàlagbà kan ṣé Abubakar là Sẹ̀tìmọ̀ of Ìlọrin àbí Sẹ̀tìmọ̀ of Ìlọrin òun jágbà ń jọ náà láàrin àwájọ náà bàbá sì máa pọ́n wọn lébi àwọn bá bàbá dìde fún pé tíṣà mi ni àmọ́ tíṣà ìgbọ́ kọ́ bàbá ń wẹ̀rí ni o bí kíní kan ni o bàbá máa pọ́n wọn lé tíṣà mi ń dìmú àmọ́ àwọn ni wọ́n dá nsá sùlámì lẹ pẹ̀lú bàbá wọ́n gbọ́ àfọ àbúrọ̀wùfì òun lọ́wọ́ aláyà bíi bàbá pé ẹ dákun àsìkò wo ni ká máa ṣe é ni bàbá ní àsìkò tó ọba ti fi bẹ̀rẹ̀ náà ló fi parí ọjọ́ méjèèjì máago mẹ́sàn-án àárọ̀ lọ́ba bẹ̀rẹ̀ o tó wúlọ̀ ń wá kiri níbi táwa dúró mọ nísìnyí ọlọ́run tá a tún mọ̀jà dúró sójú kan náà wọ́n ń bù wá ní 1 million gbà tí èsì 1000 mọ̀ wallahi alazim wọ́n fi 1 million lé wa lọ́wọ́ níbi àti mọ̀ púpọ̀ náà di èyẹ nù wọ́n fi 1 million tí wọ́n fẹ́ gbà lọ́dún kan ẹnìkan wò mí títí os abdulkarim ọlọ́mọsà kẹ́ ó ní àlàyé ó ní wíwò tèmi máa ń wò yín inú ilé yín ẹ ti kọjá level 17 gbogbo tí yẹn sì dánú sí ìjọba level 17 ni level 17 èlò lẹ́gbàá mẹ́ level 17 ni èlò lẹ́gbàá mẹ́ wallahi láàzì kejì ọ̀sẹ̀ méjì lọ nísìn ọ̀sẹ̀ kan náà ni ó sì bùnmí 1 million. Walan tara ilahakal mahanuna ma lam takun fi dhikri majnuna. La hawla ni ó ṣe, la hawla ni ó ṣe. La hawla wala quwwata. ìjọ dọ́kàn rẹ má jẹ́ ẹni ìyàmọ́ ẹnìkan ní àfa náà wá ní káwọn lọ wẹ́ ẹni ìyàwó àwọn wá fi fọ́kọ̀ mu. Walan tara ilahakal mahanuna ma lam takun fi dhikri majnuna. Alimalu yanfadu. àfa náà wọ́n sọ wọn pé
tí owó lọ wá ọkọ̀ kẹ́yìn sọ́lọ́hún náà ni ẹ̀rọ àfa ọkọ̀ kẹ́yìn sọ́ bàbá arúgbó sẹ́yìn. àwọn adarí padà wá. alimalu yanfadu hillu wa haramu. afọlọ́wọ́ tó wá kiri ni. yanfadu. yóò tán. hillu wa haramu. èyí tó ní ọ̀nà halali tó làágùn sí yọ̀ lọ. wa haramu. èyí tó ní ọ̀nà tí ọ̀dà náà lọ. yawma watabuqa fi gadi athamu. àmẹ́sẹ̀ rẹ̀ wà lọ́rùn rẹ̀. laysa taqiyu bimuttaqi lillahi. àbálíjẹ́ sọ fún ọ ẹni tí ń bẹ̀rù ọlọ́run ẹnìkan tí ń bẹ̀rù ọlọ́run o. hatta yatiba sharabu wa ta'amu. oúnjẹ tó bá jẹ kọ́ mọ́ èyí tó bá sì mú kọ́ mọ́ omi tó bá mú kọ́ mọ́ kò tí ì sí bẹ̀rù ọlọ́run bí pé. laysa taqiyu bimuttaqi lillahi hatta yatiba sharabu wa ta'amu. ọlọ́run dákun yóò yé ọ pé ọ̀nà ní yóò yí ọpọ́ náà ní kò sí rábì àtúndàdàwí ìyàjẹ́. laysa taqiyu bimuttaqi lillahi. ẹni ọba lòun bẹ̀rù ọlọ́run tí bẹ̀rù ọlọ́run. hatta yatiba sharabu wa ta'amu. abáwọ̀ àwọn mi akramakumullah. bọ́bá sì lẹ́ni tó bù mí ní 1 million yìí ọmọ kéèké báyìí ńgbà tẹ́lẹ̀ kó tún wá dé àwọn amẹ́nìkejì ẹ̀ lẹ́yìn àwọn méjì péré wọ́n ní àwọn ará ọkọ̀ omi àwọn ará ọkọ̀ sójú omi ni bọ́lá wọn ti jẹ́ kí ọkọ̀ omi ṣíf làwọn ará sí mọ́sẹ́mọ́tò lọ láti ná ìlú kan sí ìlú kan ṣíf ọkọ̀ omi làwọn ará báwo ṣe máa táwọn ní sọ́ọ̀tì táwọn máa lọ táwọn máa bọ̀ láyé yìí náà wọ́n mọ̀ dáadáa. laysa taqiyu bimuttaqi lillahi hatta yatiba sharabu wa ta'amu. ẹni tó bá lóun bẹ̀rù ọlọ́run tí jẹ́ lu bẹ̀rù ọlọ́run o. hatta yatiba sharabu. omi tí ọba mu kó di pé ọmọ. wa ta'amu. oúnjẹ tó wọn bá jẹ kó di pé ọmọ. hatta yatiba sharabu wa ta'amu. abáàbùrà wúmi. akramakumullah. bàbá ní ọwọ́ ayé náà fìlà méjì tó sálámà ọwọ́ àjòkólẹ̀ ọwọ́ àṣàṣàlá. hawla wala quwwata illa billah. lẹ́yìn àṣàláàtì ọwọ́ àṣẹ ẹyọ kan mélòó. ẹyọ kan. ẹ sì dáhùn. ẹyọ kan. mo fẹ́ kẹ́ ẹ dẹ́kẹ́ ní kàwé lálẹ́ yìí nísìnyí náà ọwọ́ àṣẹ ẹyọ kan lẹ́yìn náà ọwọ́ àṣẹ mẹ́wàá ó di mélòó nù. ó di mọ́kànlá. ọwọ́ àṣẹ 1100. náà ni wọ́n wà kọ́lẹ̀ péjì ìwọ̀n jẹ́ 1111. ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ fúnjọ́ méje bíjọ́ méje bá wá pé bàbá ní kọ́kọ́rọ́ láhùn láti dára rẹ̀ àmín kò sẹ́ẹ̀ rí mọ̀sùn kankan mọ́nú ilé mọ̀sùn kankan mọ́ wájú. la hawla wala quwwata illa billah. èyí ni jẹ́ pé o fún ọlọ́run ní total submission. karamakumullah. ojú ọ̀rọ̀ rẹ lẹ̀ fún ọlọ́run. àwọn àgbàlagbà náà ni wọ́n ní akọ̀ràn lẹ̀ ni mo fẹ́ fún ọ. jọba náà fẹ́ fún ọlọ́run. jẹ́ra ní fawwaditu amri ilallah. وتفويض الأمور براء. gbogbo ẹni tí n bá ń bí ìlàlẹ̀ yìí tára bá ní déyà yìí ò ní gbèdéra lọ lé mọ́. àmín. gẹ́rà ní فوضت أمري إلى الله وتفويض الأمور براء. abáwọ̀rọ̀ wumi. أكرمكم الله. kí ló ń wá kí tó ń dààmú kí ló ń wá kí tó ń dààmú tó ń jẹrin èèyàn bí tẹlifon ọba yá rẹ ká láyé ọkàn ṣẹlẹ̀ amọtò ọlọgbẹ hàn afá rẹ lágbájá mọlòtòrò ó ní béèyàn bá jẹyàn kò lè jẹyàn béèyàn bá jẹyàn kò lè jẹyàn béèyàn bá jẹyàn kò lè jẹyàn
ìwọ̀n fàáfà rẹ̀. La ilaha illa. bẹ́ẹ̀ yẹn bá jẹ èèyàn kò Kò lè lè jẹ jẹ èèyàn. غير أني فوضت أمري إلى الله وتفويضي الأمور براء. ní kúrọ́ máa fà mí àmàlágbára ọlọ́run ẹni ọba dẹ̀wò bẹ́ẹ̀ nọ́mbà ní bẹ́ẹ̀ fóònù ọlọ́pàá níjọ́ méje bàbá níbi jọ́ méje ní bá wá parí ìṣẹ̀lẹ̀ kan wá ṣe sàárà kò wòlímà rẹ̀ ló ṣeun owó lọ sẹ́sáwọ́ ni lọ́wọ́ lọ mọ́sálásí jímọ̀ àbí ládùúgbò lọ́wọ́ ń pín fáwọn tálíkà àbọ̀ọ̀rà mọ́sà àbọ̀ọ̀rà pọ̀fupọ́ọ̀fù wòlímà náà nù. ìjọ́ méje nì lẹ́yìn ìjọ́ méje nì ní kọ́kọ́rọ́ dára rẹ̀ kọ́kọ́rọ́ láhùlà ti dára rẹ̀ ẹnì kò sì ní bọ́ọ̀rí àfọlọ́hún náà tó fi sára rẹ̀ nítorí gbogbo tó máa wá sí ládùúgbò àdáyìn ìgbà náà ò ní yẹn náà fílà sí mọ́ ọkọ̀ máa wá sí láhùlà ọgọ́gọ́rùn bàbá ní kó làbọ̀rọ̀ máa dùn ọ fún ìyàn kan ọlọ́run lágbájá yìí mo gbógun nǹkan báyìí ṣẹlẹ̀ sí i yéé sì ṣàdúrà fún ọwọ́ sí láhùlà wàlá quwwata illa billah ọgọ́rùn ọ̀rẹ́ mi báyìí ọlọ́run tí ń bẹ lónìí náà ni mo fẹ́ kí wọ́n lọ́wọ́ ọlọ́run sì yọ. Allah. ìwọ ti ní kọ́kọ́rọ́ rẹ̀ lára. غير أني فوضت أمري إلى الله وتفويضي الأمور براء. ìmọ̀tá àfa àgbà kọ́lá jẹ́ àgbà ọlọ́mọdé ọ̀parí. Àmín. Àmín. ẹ̀sán mímí. Àmín. ìmọ̀ tí babalágége kọ́ gbogbo àwọn ọmọ kéwú ọlọ́mọdé ọ̀parí. Àmín. ẹni ó ṣe wàhálà jù nínú ẹni ó ṣe wàhálà jù láyé lórí ọmọ kéwú àfa babalágége ni. ẹ̀yin tẹ ẹ̀yin ara mi ẹ̀yin tẹ jòkó tẹ kéwú mú káyírò mú jídù tẹ máa rábọ̀ mọ́kàwọn tíra gbàngbàwọn tẹ ń pè dictionary. ńgbà alájí ńgbà babalágége fẹ́ tó fẹ́ ká mọ ọmọ alámọ̀ọ́sẹ̀ àǹfààní lára ẹ̀ èèbú ẹyọ kan náà ló ní mú jídù kọ̀ọ̀rà lẹ́kọ̀ọ́ alájí babalágége sì lọ́ọ́ yí alọ́dọ̀ ẹ̀ babalágége wá fọwọ́ kan dictionary látòkè délẹ̀ nítorí kọ́ máa kéwò lè bá ṣàǹfààní lára ẹ̀. غير أني فوضت أمري إلى الله tani wọ́n jòkó lẹ̀kọ́ ń kéwù. وتفويضي الأمور براء. ọ̀lẹ́ tí ọ̀fẹ́ kan ọ̀kọ́ yẹn ń kéwù ọ̀sábẹ́ máa jẹun kí ló ń wọ́wọ́ kí sí. babalágége sí wàhálà ní fáá njẹ oyin jẹjọ la wà ní Ìwó àwọn baba wa rówó rẹ̀ kí mọ́àlí ọwọ́ ọ̀tún babalágége ni baba wa mọ́àlí Allahu akbar. Allahu akbar. ilé àmì ọ̀dọ̀ alájà àgbàlù ó ti kéwu tiẹ̀ baba wa arówó rẹ̀ kí ọ̀dọ̀ babalágége ló ti kéwu tiẹ̀ bẹ́ẹ̀ bá wá dé wò lónìí ẹ pé mọ́kàlẹ́ wà fẹ́sìn ọlọ́run àtọkùnrin tó mi ní ẹ̀sìn ọlọ́run rọ̀ wọ́n lọ́rùn ni ọlọ́run ni kí bẹ́ẹ̀ bá ti bọ́lọ́run bá bọ́ mọ́ lọ́wọ́ ọ̀sàgbákò àbọ̀bọ̀rọ̀ wù. لكل شيء إذا فارقت عوض ọba níláyìí. وليس لله إن فارقت من عوض. bí mọ́tò kan bá bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ó sì rà mí. لكل شيء bóbìnrin kan lọ kọ́ ọ́ lẹ̀ ní ọ̀fẹ́ mi. إذا فارقت عوض. gbogbo nǹkan tó bá bọ́ mọ́ ọ lọ́wọ́ ló lè rí mi. وليس لله إن فارقت من عوض. àwọn bọ́lá bá bọ́ mọ́ ọ lọ́wọ́ ò lè rí àrọ̀ ọlọ́run. لكل شيء إذا فارقت عوض. ọlọ́run ti bọ́ mẹ́lòmí lọ́wọ́. وليس لله إن فارقت من عوض. ẹ̀rọ ọlọ́run kan mo ní àwọn òní ń táyà bẹ ọlọ́run fún ọ àfọlá àwọn àfa àwọn abẹ ọlọ́run fún ọ ni bọ́lá ti sẹ àwọn àfa àwọn àfi bẹ ọlọ́run fún ẹ ọ parí. لكل شيء إذا فارقت عوض. ẹ bá mi ké òun náà mo fẹ́ lò. وليس لله إن فارقت من عوض. wọ́n fi ẹ̀yìn tí wọ́n fi ṣalága lálẹ́ yìí ẹ wá ná 5,000
10,000 10,000 ẹ sì ro bí ìgbà tẹ́ ro tẹ́lẹ̀. لكل شيء إذا فاركته عوض وليس لله إن فاركت من عوض وليس لله إن فاركت من عوض. bàbá ní ká bọ̀jẹ̀ lọ́wọ́ ọgbọ́n mọ́ wa lọ́wọ́ ọkùnrin náà ni èmi ò lè ṣe láhùlà ni o èmi ò lè ṣe láhùlà ni o ṣe bisimilayi rahman rahim 101 ọgọ́rùn-ún kan àtẹ̀yọ̀ kan ọmọ dá ó rí ń bẹ bàbá náà lónìí bàbá tí ń ká ṣùgbọ́n àtàn tó bisimilayi rahman rahim bisimilayi rahman rahim bisimilayi ọmọ wa bàbá ni ọmọ wa wọ̀ kankan gábàásì tó ti kírun lè náà bálù àlá rẹ bá já tún mi ṣe ọmọ wa dá alájọ bí ìgbà tó dájọ ọjọ́ ojúmọ́ òsì ó kú lára ẹ̀. àmín. bisimilayi rahman rahim yìí tún mọ bọ́ọ̀ bá lè ṣe láhàúlà àǹfààní rẹ̀ ni pé pọ́tà ti wọlé pọ̀ tó ìwọlọ́mọ borí wọ́n máa pé àtẹ̀sákínísì kọ̀ dáhùn àtẹ̀sákínísì kọ̀ sí dáhùn láì sàláhàúlà ni. لكل شيء إذا فاركته عوض وليس لله إن فاركت من عوض وليس لله إن فاركت من عوض. ẹ̀dàníyà níta wá lọ ṣe lálẹ́ yìí àwa lọ́ọ̀ṣì al-adabiyatul kamaliya pé ẹ múra yín lọ́wọ́ o àbí ní Zaria àmọ́ wà kó nǹkan kan tá àti fún yín a sì fún yín lẹ́yìn òun náà nísìnyí gbogbo ẹ̀yin tẹ ọgbọ́n àfa Ismaila pẹ̀lú ògùn ọlọ́run ìyàtọ̀ olóore ní ọmọ dáa ní gbogbo ẹni ọba ti wà ní ọmọ dáa sí fún ni. àmín. Ansar Islam ẹ̀yin gan tẹ̀sí ń jẹ́ àdàbíyàwó èmi ń sọ fún yín nísìnyí ẹ̀ ń fira yín sábẹ́ àbò ọlọ́run mu abẹ́ ẹ̀ gbọ́dọ̀ mọ́ dúró tà Ansar Islam dáadáa ẹ̀ dúró tì wọ́n dáadáa kò sí yàtọ̀ mẹ́ bàbá ní àdàbíyà òun ló dàbí ìyá àti bàbá fún Ansar Islam àdàbíyà òun ló dàbí ìyá bàbá fún Islam àdàbíyà ló bí Ansar Islam alibarika àwọn afa ti ń jẹ bẹ́ẹ̀ Ọlọ́run fira wa níparí wíìrì dí afa àgbà tá a fún wọn Kaduna ayọ̀dẹ ẹ̀fẹ́ yìí náà ó ṣe Tìjàníyà ń gbọ́ ìwọ́n dìde baba alánàmú ni àbí báwo ń jẹ farabalẹ̀ ntí wọn pè ọ lọ ní tẹlẹnu ẹnìkan ọmọ ní Ibrahim baba alánàmú baba lóyèrè baba Abata àbí Ibrahim Mahmoud wàlẹ́sà afábrawufi wàlásà ayú ládé ìdáyẹ o. kàlá wàlá sàáyọ ládé ìdáyẹ o. bàbá tó bí òun àwa rẹ̀ láyọ̀ dé Ansar Islam ilẹ̀ youth 1953 ní 1953 àwa la dá youth ilẹ̀. Allahu Akbar. ń bọ̀ ya wọn ná agbèrè yín pọ̀ ẹ máa bọ̀ wá ní wa ní ẹ̀ ń sáré púpọ̀ bàbá ọlọ́mọsà kẹ́ bàbá àmín. ọ̀dà ẹni wọ́n mọ̀ sí youth wọn mọ́ kí wọ́n mọ̀ bọ̀ bàbá kọ́ bàbá tó bí òun bí n bá ṣe wá sí di àpẹ́ báyìí ní 1955 Ibrahim Mahmoud Alhaji Mahmoud Adabata nínú yèrè ẹ má ṣe sọ àti ìsíwọ́ àgbádùn tọ́lọ́hún táwọn sì ṣe bàbá la tẹ̀lé táyé kú bíi ti ìwà kàlà. máa lélẹ̀ ìbáàdì ọlọ́wọ́ kẹ́ bàbá náà. alẹ́ ìhàkó wájibó. ẹ̀sẹ̀ òun tẹ́ gbàgbé.
كلا ولا سعي لديه ضائع. kò síṣẹ́ kan tí yẹn ṣe tọ́wọ́ ara rẹ̀ níwájú ọlọ́run kẹ́ bàbá tó bí ọ yóò sì kẹ́ àwọn alùpùpù náà gbogbo wa náà àwọn tó bí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọsàbà kẹ́wọn. Amina. La hawla ìsàwọn ẹ̀ mo rìlíìsì ẹ̀ fún yín fẹ́ni ọba lè ṣe àmọ́ bisimilahi rahman rahim wíìrìdí àfáàgbà sheikh Tajul Adabi rahimahullahu ta'ala. ẹ̀yin Zumratul Mu'minin tẹwàá mídà ẹ̀ dìde kí n rí sẹ́yìn ní Zumratul Mu'minin àbí ṣe yóò dáa fún yín. Àmín. ntí ń jẹ́ Zumratul Mu'minin bàbá wa ń lè bá kíní lọ́mọdá ní ń jẹ́ bẹ́ẹ̀. bàbá wa àfáàgbà Sheikh Zakariya Muhammad al-Busiri bẹ́ẹ̀ bá mi ibi tẹ̀ tí ń bọ̀ bùtìrì nù. ọ̀rẹ́ àfa Tajul Adabi ni wọ́n ọmọ kéwà àfa Tajul Adabi tún ni wọ́n wàlíyọ̀ ọlọ́run wà ní wọn ìmọ̀ wa pọ̀ alájà àgbà ní kódà àfa àgbà ní kí wọ́n máa kó àwọn ní tíra kan wọ́n wá ka tíra náà bí eréṣì mẹ́sàn-án wọ́n ní Tajul Mu'minin ní ń kó àwọn àfa àgbà ló sì ní kọ́ máa kó àwọn ọmọ kan náà lájẹ mu kò sí yàtọ̀ kan láàrin àwa yìí ọlọ́run dúpẹ́ fún yín báwọn ìgbìmọ̀ ti rí ìgbà máa ń kéwú wọn tún máa jó ni wọ́n mọ iyì kéwú púpọ̀ wọn inú wa wá dùn sí kéwú wọn wà ẹjùkúlẹ̀ wọn wà dà wọn kéwú wà dà wọn yẹ tẹ ẹ mọ̀ pé yẹn kan wù wọn ẹjùkúlẹ̀ wọn yẹ wọ́n mọ̀ pé nìkan wù àwọn lójú títì ìgbádùn kéwú àwa wù wọn la báwọn ti bá àbí bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe. afábọ̀rọ̀ wí. Akramakumullah. wọ́n ti gbé wà láǹtara ìlà akàlẹ̀ májèlé wọ́n sì tún mọ̀. ولا ترى إلى كلمة هنونا في ذكري ما لم تكن في ذكري مجنونا. àfa wa lè bá kíní àfa àgbà àmọ́ wá kú láyé nítorí tẹ̀tẹ̀ máa kọ́ ẹ̀ mo kẹ́lẹ́ sí kí n dákọ̀ wọn o Sheikh Zakariya Muhammad al-Busiri lè bá kíní lọ́mọdá àwọn tó wá malé ma sáwọn ọjọ́ wàhálà pọ̀ gbogbo àgbàlá tó bá wọ àwọn náà wọ́n mọ̀ àwọn ọmọ akẹ́wọ̀n mọ̀ wá tẹ ọ̀rọ̀ wọ́n mọ̀ bùsàkà àbí ní ọ̀tẹ̀ ọ̀rọ̀ rí ọmọ òun ní ọ̀tẹ̀ ọ̀rọ̀ ní ìsìn ìdẹ̀kùn dídé búlọ̀kù nígbà fà sẹ́ni ìdí búlọ̀kù yóò sì kó wá ọ̀rọ̀ tá a bá tẹ̀ pẹ̀lú takataka tí wọ́n bu kókó sí àbí yóò mú àáfàá wa lọ́mọdá wọn mọ àgbàlá àáfàá wa Yusufu ilé àdáàrá lágbàjì àwọn sì ń bẹ náà ọmọ kéwúnjọ náà àwọn wọn ń bá àáfàá àwọn ń tẹ ọ̀rọ̀ wọn wá ń sọ ọ̀rọ̀ wọn ń jù sáàfàá lókè ta ni wọ́n ń bẹ̀ wọn tó ti lọlé èmi Yusufu ni ó ti lọlé àlùbáríkà ló ń gbé wọn kò wá sọ kò sí. àyà mo fún káràlẹ̀ àrígbáàjì Yusufana alladhi Yusufu nánu. sàmábì tukọ̀ wàlẹ̀ hakika zalimana ilé. jibalu li ulumi. àfa àwa Yusufu. ya imam zawile ama. àfa ní àdá ara nù fún. ìmìlì búlága ṣàjáàní nùrọ̀ lè mahafili. èmi wá sí ọkọ̀ wọn jẹ́ nfi ń jẹun. wàlẹ́ yàkàṣà fìlì ìsìlámì làwọn tàlà ìmì. wọ́n lọ wọ́n ọkọ̀ ìjàkadì àbí. ṣùjáhùn àmàmàlì mùṣírìkì nàlẹ́ gàwá fìlì. ẹni wá sí wọn lé bẹ́ẹ̀ bá sì sọ kíní kà fáwọn wọn ọkọ̀ kí wọ́n bọ́jà àmọ́ wọ́n tọ́jú ẹlẹ́hà wọn dáadáa àbí. anakumula. wàlá yàkàṣà fìlì ìsìlámì làwọn mẹ́tàlá ìmì. àbá wọn lé àdáàrá. ṣùjáhùn àmàmàlì mùṣírìkì nàlẹ́ gàwá fìlì. ṣùgbọ́n akíní wọn níwájú ẹlẹ́bọ àmàmàlì mùṣírìkì ọlọmọsàkẹ́ bàbá wọn lé àdáàrá. àmín. ìwọ wo ló tí ì lọ léwu wọn ò lọ ń bá mi gbé ọ̀rọ̀
èmi Yusuf ni àlùbáríkà ló ń gbé òun kò wá sí lu kan kó làwọn jẹ́ lu olóòlé kan ẹ̀ bá sùn mọ́tò mú mi ní mẹ́ àbí ẹ̀kọ́ àfàlẹ́ adé àrà ti ra yín kalẹ̀ fún yín ẹ̀ máa lálùbáríkà sí náà ni. Àmín. pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ti ṣe wàhálà ẹ̀ kalẹ̀ níjọ́ àfàwọ̀ tí ó kú láyé Ọlọ́run wọlé Ànábì Muhammad ababra wufi ọjà dàgbò àfàwọ̀ Sheikh Adam Abdullahi Al-Ilori wàlíyé Ọlọ́run. أجلست أنسى قبلة للمعارف المورخ في الإسلام حل لمشاكل. ìjọ oníkọ́pì tí wúyì lọ́wọ́ oní lọ́wọ́. وذا شيخنا قاموس في العلم آدم لي ألوري ذو التاليف مريد البواتل إمام الخطيب المسجد المتفنن مدير لمركز الأجيج المفاضل مدير لمركز الأجيج المفاضل. àfa wa nìyẹn lágége. Allah. èmi wá lọ tó kọ wọn jọ ìfi ń bẹ lọ́hùn mo rí díẹ̀ nu wàhálà tí wọ́n ṣe láyé ìyá tó bí wọn bàbá tó bí wọn wàhálà tí wọ́n ṣe lórí wọn ojú kan náà wọ́n wá sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sí. ẹni tí ọba sànù rú àwọn àfáàní kò dá nǹkan mà gbé àṣà tí wọ́n ń dá nìsín. àbábọ̀ àwùfì. Akramakumullah. fi wọn bẹ lọ́wọ́ látọ̀ kẹ̀kẹ́ kálukọ́ dà níyà kọ́ wa tó kẹ́ńtọ́ fi àwọn àfáàní bẹ́ẹ̀. وادعوك يا رحمن في كل حاجة أروم قضاء بالكرام الفضائل وسلمان وهو مهتي ديننا ولي تكي كملة للمسائل وبالعلم الفرد المربي كمالنا وجمعتنا زين لدين المفاضل كذاك بتاج الدين الفل الذي كذاك بتاج الدين أنيكي الذي هوى كل فن العلم من غير باطل كذلك مولانا شريف لديننا بشير لخلق فخر لمنازل وموسى كريم الله الفل الذي على بعلوم الدين من دون كاسل كذا عبد الرحمن أول مرشد لأنصار الإسلام ملجأ آكل تعطي بلا طلب تغني أبو بلا سبب ويبي تعطي بلا طلب تغني بلا سبب تبدي العجائب بتقريب ما بعودا تبدي العجائب بالتقريب ما بعودا. ìtàfẹ́ làwọn sùmùrà wọ́n máa jó fún kéwùnù. تعطي بلا سبب. gbogbo wa ilé ọlọ́run ọ̀rọ̀ lọ́rọ̀. بلا طلب. ẹ máa bá wí. تبدي العجائب في تقريب من بعدا تبدي العجائب في تقريب من بعدا. ẹnìkan ní ká bá òun tọrọ ọmọ olóore fún ìyàwó òun gbogbo ọgbọ́n lòun sì ti dá làwọn dá àmọ́ lòun ọgbọ́n táwa fẹ́ dá yìí kò má jẹ́ òyìnwó. àmín. pẹ̀lú gọ́ọ̀lọ́ tó ti bìlà. tuti bila tolabi tugini bila sababi
تبدي العجائب بالتكريم ما بعدا. àní ní gbàgbé láyéláyé sisters from àwọn ni wọ́n gbé mi délẹ̀ yìí rí láwọn nìkan àbí tuuti bila tọ́làbí. تؤتي بلا طلب تغني بلا سبب تبدي العجائب بالتكريم ما بعدا. تبدي العجائب بالتكريم ما بعدا. sisters from àbí wọ́n gbé mi délẹ̀ yìí rí ẹni parí ọlágbọ́n tí ń wí lọ́wọ́ ni tuuti. تؤتي بلا طلب تغني بلا سبب تبدي العجائب بالتكريم ما بعدا. تبدي العجائب بالتكريم ما بعدا. sisters from ọmọ mi ń bẹ lọ́dọ̀ wọn ṣé Mikael ọmọ dáadáa ọlọ́run jẹ́ alùbáríkà ló tún máa pọ̀ sí i. àwọn yìí náà wọ́n ní wọ́n wá lọ àràfá ní ìdòta ní year before the last ọdún tí mo wá dọ̀ yín kọ́ ọ̀hún bí n ti ń bọ̀ wá bá mi lé ọ̀dọ̀ yín lónìí àwọn ìjàmá mi ni máa wá lọ Mọ́kà lọ́dún ní àwọn ìjàmá mi ni máa lọ ẹ̀ ní sàgbákò òwú àwọn ọmọ tí wọ́n kọ́ تؤتي بلا طلب تغني بلا سبب تبدي العجائب بالتكريم ما بعدا. تبدي العجائب بالتكريم ما بعدا. ẹ̀yin alásàlájì Ansar Sulami ẹni náà àbí ẹ bá wà ẹ ti wọnú gbọ́dọ̀ tí ìwé lọ́wọ́ ni. تؤتي بلا طلب تغني بلا سبب تبدي العجائب بالتكريم. تبدي العجائب بالتكريم ما بعدا. ọlọ́run ní jẹ́ parẹ́ آمين àwọn ọmọ yóò ó sì máa pàdé aláàánú آمين. èyí tẹ́ ẹ ṣe fẹ́ mi ní bẹ lára mi o Mikael tó jẹ́ ìmáàmù yẹn ọjà àfáàyìn ẹ̀sìn ni ó lọ ilé olúwa inú rẹ̀ wọ́n dùn inú ọlọ́run ó dùn sẹ́yìn náà آمين. àwọn ọmọ tí náà pàdé aláàánú bíi yóò tẹ́ bá wà. تؤتي بلا طلب تغني بلا سبب تبدي العجائب بالتكريم ما بعدا. تبدي العجائب بالتكريم ما بعدا. ìtẹ̀ wí lẹ́nu ni ẹ wàá mọ̀dí rẹ̀ ń jọ kan ntí mi sínú ọ̀yin lè kéwú náà nù. أكرمكم الله. mo sínú ọ̀wọ́n تؤتي بلا طلب تغني بلا سبب تبدي العجائب بالتكريم ما بعدا. تبدي العجائب بالتكريم ما بعدا. kí lọ́kọ́ lọ́hùn bẹ̀ bàbá rẹ̀ ò sì lówó fa òun sì wá lówó. تؤتي بلا bàbá rẹ̀ ò طلب jẹ́ àfáàfá òun sì wá jẹ́ àfáà. الله. àfáà Ràúfì Akramakum bàbá rẹ̀ sì Allah. sàn àfáàfá nígbà tó ti wá lọ hekewu. تؤتي بلا طلب تغني بلا سبب bó orin أبوك أبو حر وأمك حرة àbíjẹ̀jẹ̀ Ibrahim ọjà lẹ́sìn lálẹ́ yìí ni. وقد ينجب الحران غير نجيب. ẹ sì tún bá sọ̀rọ̀ sí àmọ̀nù mo ní kí sàmọ̀nù yín kí ìmáàmù yín ọjà lẹ́sìn lálẹ́ yìí. àbí ọmọ tí ìgbé wà wá dẹnu àwọn ìyàwó rẹ̀ ń bẹ ní ìwọ pé. أبوك أبو حر وأمك حرة وقد ينجب الحران غير نجيب. gbogbo ẹ̀yin obìnrin ẹni ṣàgbọ́kù lára ọmọ yín ẹni kàbànújẹ́ lára ọmọ yín àǹfààní fàárí rẹ tó ń ṣe
láàrin ìlú ìyá mọ́ bàbá dáadáa. wa ummuka hurratun. ìyá dáadáa sì ni ìyá rẹ̀ lẹ̀ yìí. wa qad yunjibu al-hurrani ghayra najibi. Abuka Abu Hurri. Abuka Abu Hurri. Bàbá rẹ̀ wé ìjẹba ló máa dín ní ládùúgbò wa. wa ummuka hurratun. Ìyá rẹ̀ wé ìjẹyà súnà ládùúgbò wa. Abuka Abu Hurri wa ummuka hurratun. wa qad yunjibu al-hurrani ghayra najibi. Ọmọ Balógun àdínì ọmọ wa ìyá qad àdínì. yunjibu al-hurrani ghayra najibi. Ìyá àdínì Balógun àdínì wọ́n a sì bí ọmọ tí ọmọ mú gbóúnjọ mi. Subhanallah. Ẹ̀gbọ́n Ibrahima. Abuka Abu Hurri wa ummuka hurratun. Ìyá rẹ̀ sì ní àdínì wa o. wa qad yunjibu al-hurrani ghayra najibi. Àfa wa lọ́kàdí ní takilili. Akramakumullah. Al-Hurrani ìyá àdínì àti bàbá àdínì. Yunjibu al-hurrani wọ́n wá bí dẹ́rẹ̀ ghayra nàìjíríì najibi. wọ́n wá bí nǹkan kí nǹkan. Allah. Táyọ̀ máa wá kírun lẹ́kùn Allahu Akbar. Abuka Abu Hurri wa ummuka hurratun. wa qad yunjibu al-hurrani ghayra najibi. Ọmọkùnrin yóò wá lù sí. Abuka Abu Hurri wa ummuka hurratun. Ìyá rẹ̀ ń wẹ̀ jẹ̀yà àdínì ní wẹ̀ jẹ̀yà súnà wọ́n lọ́wọ́ lu tí ló ń fi kíní bọ̀ tí. wa qad yunjibu al-hurrani ghayra najibi. Ọlọ́mọdé àwọn ọmọ tí wọ́n rí bẹ́ẹ̀. Abuka Abu Fisiki. Àfáàní bí ń jọ míì. Abuka Abu Fisiki. Bàbá rẹ̀ ládùúgbò wa yìí Abu Fisiki ó ń jẹ̀gbọ́n ni. wa ummuka fasiqa. Bàbá ẹlòmíì àfà ajẹ́ bàbá tó jẹ́ pé gbogbo àdúgbò mọ̀ pé bàbá kí bàbá. Abuka Abu Fisiki wa ummuka fasiqa. Ìyá ẹlòmíì ti lè jẹ́ pé pòkì ni. wa qad yunjibu al-fusaku ibna najiba. Ìyá tí ọ̀ya mọ́sálásí kírun rí bàbá tí ọ̀ya mọ́sálásí kírun rí wọ́n á bí wẹ̀lí Ọlọ́run. Allah. Ẹ̀sìn ni o. Ẹ̀rí bàbá rẹ̀ ní kódà ìjọ kan ní ìsìn lọ ọ̀rọ̀ aṣọ àwìn lọ́dọ̀ mi. Ìjọ kan ní ìlọ ẹ̀rí Abuka Abu Fisiki. Abu Fisiki. Ìwọ tó ń ṣe báyìí ni. ummuka fasiqa. Ọlọ́run wá sọ ọmọ rẹ̀ dàáfà. wa qad yunjibu al-fusaku ibna najiba. wa qad yunjibu al-fusaku ibna najiba. Wọ́n ní ẹ̀yin náà ní bá pẹ̀lú láwà. Abuka Abu Fisiki wa ummuka fasiqa. Sallallahu alayhi wa Bẹ́ẹ̀ bá wá ṣe sallam. tán kálukọ́ wá sọ tó fẹ́. Allahumma salli ala على sayyidina سيدنا محمد وعلى وعلى آله وصحبه وأصحابه وسلم. وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. gbogbo ọ̀nà yóò tọ́ bágbà tó fi dé yìí lẹ́nìí lakun alibarika àwọn ẹni Ọlọ́run tá a dá kọ yìí Ọlọ́run kò wò mọ́ gbogbo wa la gbogbo tí ń jẹ́ bànújẹ́ ọkàn fẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run yóò di dùnú gbogbo àwọn ẹ̀yà wọ̀nyí ẹ̀wọ̀n mi àti náwó náà láti ẹ̀kan wọn ná gbogbo ẹ̀ lóṣìṣì dákun ọlọ́ gbogbo àwọn ọmọ yẹn Ọlọ́run jẹjẹrẹ wọn ọ̀nà tí àwọn gbà jẹ́ yẹn tẹ́ fi ń ta tẹ́ ọlọ́mọdé ó dí kó tó ló kálíbáríkọ̀ wa wọnú ẹ̀ gbogbo ìjọ ẹgbẹ́ ìsìlámù ti bẹ́ ńlẹ̀ yìí Ọlọ́run ọmọ wọn Ansarudeen Nawairudeen Nasfat Karib gbogbo ẹgbẹ́ ti bẹ́ ńlẹ̀ yìí pátápátá Muinudeen Ọlọ́run o gbogbo ìgbà Sumratul Islamiyya Ahbabudeen Nurudeen gbogbo ẹgbẹ́ ti bẹ́ ńlẹ̀ yìí gbogbo àwọn jàmá àwọn àfa ọlọ́ba àdúpẹ́ fún wọn gbogbo àwọn asáàbù tórọ̀k
Kadiriya ni Tijaniya ni ọlọ́mọsà jáse déédéé yọnu rẹ jáse déédéé yọnu rẹ ọlá níbi lọ́dọ̀ Ọlọ́run afábra òfì nítorí òfin gbé wa dìde òun òfin gbé wa dìde ọgbọ́n àwa wà lórí ìní ká máa lọ ọlọ́rin Ọlọ́run àwa náà fi gbọdọ̀ àníyàn náà ìgbà yóò tá a bá dìde sí ń bí yẹ Ọlọ́run àfànẹ́bí Muhammad bíọ́ sallallahu alayhi wa sallam lẹ́kùn mọ́jà sí ọkọ̀ wa mọ́jà kọlu kankan mọ́jà kankan kọlu wa kálọ̀ délé lálàáfíà bẹ́ẹ̀ bá rí ẹ̀tínárì wa ìrìn àjò tí ń bẹ níwájú wa nísìnyí títí fóṣù méjì ẹ̀rí kò sí wíkẹ̀ndì kan tí ń bá wa lọ ní mọ́ gbogbo ẹ̀yìn ń bá wa lórí Èkó Ọlọ́run àwọn ará Èkó ni Ọlọ́run àbí àgbọ̀lọ̀ gbàgbé wọn Yusufu Bako òun bílẹ̀ tí wọ́n tún lẹ́kọ̀ọ́ fúláàtì kan ló fi ilẹ̀ fún wa pé èèyàn máa dé sí i ń bọ̀ yọ Ọlọ́run wá bẹ̀rẹ̀ ilé kan tí kò sírò ẹ̀ gbogbo Èbúté Mẹ́ta lábẹ́kúta street bẹ́ẹ̀ bá rí mọ́sálásí Ansarudeen báyìí ilé náà ní bẹ́lẹ́gbẹ́ rẹ̀ ọwọ́ akọ̀tán ọwọ́ abùn àwa náà ń bẹ̀ làwọn ń dé sí Ọlọ́run o ọwọ́ ńgbà yóò ti bẹ̀rẹ̀ ló ti ní ilé tìyín nínú o bá a ti wọ́n lè pọ̀ tó yóò tún wá gba àwọn olópò kún àwọn ìyàwó rẹ̀ a máa wá jẹun sí lọ́rùn sáà lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé àti kiri ọba jẹ́ ẹ̀ sí owó náà gbogbo tí a ná lálẹ́ yìí ni jù bẹ́ẹ̀ lọ́lọ́run ọ̀dà padà fún yín gbogbo omi tí a ná kàn án nú ọlọ́run mú wá bá yín inṣàlá òun ni òsínbílà ń ṣàdúrà rẹ̀ yìí alọ yìí tá a lọ yìí kọ̀mọ̀ tí ó tún gbogbo àwọn tó tẹ̀lé wa lọ ó ní gbogbo wọn ló fún láago ọwọ́ kọ̀ọ̀kan ó tún tó bá sì wù náà ní pín àní kínú wọn sádùn àwọn tí ń tẹ bẹ́ẹ̀ la sì pọ̀ kán ní bá a ti rìn nu inú kò wá nífẹ̀ẹ́ kásá máa ní wà nínú ilé òun kó tó wá kọ́ yìí nígbà sí yìí tí wọ́n kí n tó lọ mọ́kà yìí kọ́ ni wọ́n sì lè tèmi náà lọ́hùn èmi ọ̀dẹ́ mọ́ kẹtùlá ndé tẹ́lá wá di ara Èbúté Mẹ́ta nísì ìjẹ́ tí wọ́n sì lé ní àfa lọ́ra gbọ́ èmi kà wọlé àti wọ́n ti mú aṣọ wọn ti rántà èmi náà kalẹ̀ wọ́n ti rántà làájà kalẹ̀ wọ́n á ní ẹ̀dá kan ẹ̀kọ́ wọ̀nyà àti wọ́n fẹ́ bọ́ sọ lọ́rùn wa káwá wọ ayé dùn jẹ́ jù yà lọ́wọ́ ọlọ́mọdé ajíyà lórí ti pé wọ́n ti ń pẹ́ ẹ̀dàkùn asọ̀tẹ̀fẹ̀kẹ́ wò dé àníjẹmọ́ asọ̀tẹ̀wò ayédùnjẹ púpọ̀ wa Ọlọ́run dákun mọ́ fara ní wa ọlọ́mọdé àlọ́ ó ní láyéláyé ọmọdé sì ní ọlọ́jẹ́ mi rè ó gùn ní ìlú wọn ti lọ́lọ́la fọ́níṣọ̀ wa China ilé tèmi lọ́hùn China ló ti lọ́la gbogbo fọ́níṣọ̀ rẹ̀ wa Ọlọ́run bá ń dúpẹ́ fún o mọ̀jẹ̀ ọ̀rá rẹ̀ o mọ̀jẹ̀ bèrè o kú àsìkèrè kọ́ mọ̀ gbòòrò ẹ̀dá ní ẹ̀ dáadáa bismillah. A'udhu billahi minash shaitanir rajim. ẹ̀jẹ̀ ni ó sùn. mọ̀hálà ká tó ké fún wa yìí. ẹ má dájà rẹ̀ ma baynahunna wa bayna Allahi hijab àárín rẹ̀ pẹ̀lú Ọlọ́run kò sí gàgà ń bẹ̀. gbogbo ntí kálukú bá dì sínú ẹrù náà tá a bá gbé fún yóò sì gbé lọ́wájú Ọlọ́run tààrà Ọlọ́run náà ní ọ̀wájú orí bẹ́ẹ̀. bàbá ní 1959 ní bàbá wa Alhaji Àgbà ti yọ̀ǹda rẹ̀ fáwọn bọ́ọ̀bà purọ́ lókùn tí wọ́n bá ké ilé olérí àdúrà rẹ̀ ọgbà ọ̀ràn ń sẹ́ dùnú sí gbogbo wa yìí náà ni ẹjẹ́ àṣẹ amínà ẹjẹ́ ni ó sún ẹ̀mọ́ ìṣe yàmbá fúnra yín o bisimilá. A'udhu billahi minash shaitanir rajim. ọlọ́njọ́ da fún wa o. Bismillahir rahmanir rahim. gbogbo tí o bá dùn mẹ́ni kọ̀ọ̀kan wa dákun ṣe fún wa. Alhamdulillahi rabbil alamin. ìgbà tá a bá máa pàdé ara wa pẹ̀lú nínú ọjọ́ jẹ́. Ar-rahmanir rahim. bàbá wa náà ló ń bá aṣàlékún gbogbo ẹ̀mẹ́ta láfíà rẹ̀ fún wa. Maliki yawmiddin. kò ní tí ọ̀rọ̀ náà kan gbégbá ọlọ́njẹ́ arọ́ náà gbégbá. Iyyaka na'budu wa iyyaka nasta'in. gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ àdàbíyàtì kàmálíyà àti sáríà ṣàmọ̀rún yìí láti dájúgúnlẹ̀ látẹ̀kàn gbogbo yín náà máa bọ̀ ní gbogbo yín náà tẹ̀ pèdé lónìí ẹ̀wá ni mo fún yín ní ìjáàzà wíìrìdí àfáàgbà látòní lọ ẹ sì bẹ̀rẹ̀ sí í ṣe ẹ ti ní kọ́pì ẹ̀ lọ́wọ́ gbogbo yín náà ti ní tòsíkẹ́nà.
aya bí tó abáyé àfa ẹ má dàníyàn. Bismillahir Rahmanir Rahim. ọlọ́run jẹ́ sórí ire o. Alhamdulillahi Rabbil Alamin. ọlọ́run máa lé wa fún ni. Ar-Rahmanir Rahim. ọlọ́run ràn àwọn náà lọ́wọ́. Maliki Yawmiddin. ìyàwó Abdulrasheed. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Abdulrasheed. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إمام شيخ عبد الله. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. عند الله الإسلام. بسم الله الرحمن الرحيم.